gbogbo pátá ni mo kí o ẹjọ́ yẹ mí torí pé ọ̀ní gbígbá ajá kan kì í pajá ọ̀ní gbígbá àkókan kì í pàgbò nítorí wèrèwèrè ká ṣe kí ni ká pò bùkọ̀ ó ṣèwọ̀. Mr Mighty mo ti dé mojúbà gbogbo ẹ̀yin ajunilọ lórí ìkànnì yìí má jẹ́ ń tẹnu gbó bí ọ̀wọ́ o. Lórí ètò yìí ibi tá a ti máa ń gbé àṣà wa lárugẹ, tá a ti máa ń sọ bí àwọn bàbá wa nígbà wáṣẹ̀ bí wọ́n ṣe ìwádìí àwọn nǹkan kan tó jẹ́ wípé bẹ́ẹ̀ bá lò ó láì jẹ́ wípé báwo mo ṣe lè pé tó jẹ́ pé kọ̀ǹfàmù ni tí ó máa jẹ́ bí idán tẹ́ ẹ bá dánwò ló bí ọ̀kẹ́rẹ́. Àwọn sáyẹ̀nsì Yorùbá tó jẹ́ pé àwọn bàbá ló ṣe kí ni lọ́kọ̀ọ́jọpọ̀ òun ni à ń gbé wá láti máa jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé Yorùbá nágbára, Yorùbá nètò, Yorùbá gan ní sáyẹ̀nsì. Bẹ́ẹ̀ ni torí pé wọ́n ń ṣe ìwádìí òun la ṣe máa ń gbé ètò yìí kalẹ̀ fún àwa ọ̀dọ́ báyìí ká ba lè mọ ohun tí àwọn bàbá wa ti ṣe kí ni tí wọ́n ti fi agbára gbé ṣe pẹ̀lú ètò ìwádìí. Mo ti mú oríṣiríṣi àwọn ohun tó jẹ́ bí sáyẹ̀nsì Yorùbá wá lóríṣiríṣi. Àmọ́ èyí tí máa fi ṣíde ètò lénìí òun ni ohun tá à ń pè ní oúnjẹ ọ̀sìn. Ó ní àwọn ọ̀sìn wa tó jẹ́ pé ó nójú oúnjẹ tí àwọn ọ̀sìn tá ń sìn tó gbọ́dọ̀ máa jẹ. Tó jẹ́ wípé ní sáyẹ̀nsì Yorùbá nígbàgbọ́ wípé kò sóúnjẹ tí àwọn ohun ọ̀sìn ò lè jẹ. Àmọ́ ó ní nǹkan kan mọ̀ pé láyé àtijọ́ àwọn bàbá wa máa ń tó bá fẹ́ fún ewúrẹ́ lóúnjẹ tàbí tó bá fẹ́ fún àgùntàn lóúnjẹ ó máa ń sá pákí iṣu ewé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n máa sá sórí àpáta. Ṣé wá rí orí àpáta yìí àbí ibikíbi tá a bá sá oúnjẹ ọ̀sìn sí tó bá lè mú kí afàyàfà tá a mọ̀ sí ejò tó bá fi lè wọ́ gba orí èyíkéyìí oúnjẹ tá a bá sá tó bá ti wọ́ gba orí ẹ̀ kọjá ẹranko kẹ́ranko kan ohun ọ̀sìn kan tó bá jẹ òkú lẹ́lẹ́jà ń tà á. Ikú ni kì í ṣàrùn. Ó dẹ̀ ti wà lọ́jọ́ tí aláyé ti dáyé. Sáyẹ̀nsì Yorùbá ni bàbá wa ṣe kí ni wọ́n ṣe ìwádìí lórí rẹ̀ ni gbogbo ohun oúnjẹ ọ̀sìn pátá tí a bá fẹ́ fún ohun ọ̀sìn wa jẹ nítorí ẹ̀ ni àwọn bàbá ṣe máa ń kí ni lọ́ ṣe máa ń ṣe òfin tó tó láti máa wò ó láti máa ṣọ́ torí pé ejò gbọ́dọ̀ wọ́ gorí ẹ̀ kọjá. Tí ejò bá wọ́ gorí oúnjẹ ẹ̀sìn kọjá ohun ọ̀sìn kóhun ọ̀sìn tó bá fún jẹ yóò dòkú. Bẹ́ẹ̀ ni sáyẹ̀nsì bàbá ni wọn bàbá wa láyé àtijọ́ nù. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọ̀sìn yìí la ṣe kí ni la mọ̀ àmọ́ a gbọ́dọ̀ máa mú wá fún wa láti máa mọ irú agbára tí Yorùbá ní àti irú agbára tí ó ń bẹ nínú ìwádìí tí àwọn bàbá wa ṣe kí ni tí wọ́n ti ṣe síwájú. Ìyẹn báyẹn. Ìkan tún wà tí mo tún máa mú wá ni gbogbo wa gbàgbọ́ wípé ànáwọn kan tó jẹ́ pé wọ́n parí a dẹ̀ náwọn kan tó jẹ́ pé irun wọn máa ń jẹ tí irun wọn máa ń lọ sẹ́yìn tàbí tí wọn ò nírun. Àmọ́ ṣé ẹ rí ewé tí a máa ń pè ní ewé ọlà yìí oníwé kan tá à ń pè léwé ọlà tí gbogbo wa mọ̀ dáadáa bí ẹni mowó èyí tó jẹ́ àwọn tó jẹ́ ará àta tó máa ń mu ẹ ti mọ̀ tó máa ń fà yẹn ewé ọlà bá a bá mu tá a lọ̀ dáadáa tá a lọ̀ tó kúnná tẹ́ ẹ wá dà sínú ìpara ẹni tí irun ẹ̀ bá já bẹ́ẹ̀ bá fi pa dandan ni wípé irun yìí ó ṣe kí ni yóò máa padà bọ̀ sípò bẹ́ẹ̀ ni ẹ lè gbìyànjú ẹ̀ wò dánwò lóbìyọ̀ ọ̀kẹ́rẹ́. Máa ń sọ lórí ètò yìí pé
ohun tí n bá mú wá fún yín kò ń ṣe èmi ni lọ́dọ̀ agbàṣẹ lọ́dọ̀ àwọn bàbá wa ká tó lè máa ṣe kíni ká tó lè máa sọ kó tó lè mú ọ̀rọ̀ akọ́tí kíni kó tó lè ṣe àkójọpọ̀ àwọn ìwé yìí. Ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wípé iṣẹ́ ńlá ló ṣe. Bẹ́ẹ̀ ni ìyẹn bẹ́ẹ̀. Ní ìkẹta tí mo tún máa mú wá fún wa lórí ètò yìí, gbogbo wa nígbàgbọ́ wípé bàbá fẹ́ sebẹ̀ tàbí tá a fẹ́ dáná, a nígbàgbọ́ wípé ìkòkò tó fi amọ̀ ṣe àbí àwọn pọ́ọ̀tù tá à ń lò láyé ìsinyìí, òun la lè fi sebẹ̀, la lè fi dáná tí nǹkan kan ò sì ní í ṣe. Àmọ́ pẹ̀lú ìwádìí àwọn bàbá wa, ǹjẹ́ ẹ mọ̀ pé páálí ṣúgà tẹ̀ ń wò yìí, páálí St. Louis, ẹ lè fi dáná tí nǹkan kan ò dẹ̀ ní í ṣe. Páálí ṣúgà tàbí ike ẹ lè fi dáná tí nǹkan kan ò dẹ̀ ní í ṣe, tí ò dẹ̀ ní í jó. Ìwádìí àwọn bàbá wa ló ṣe kíni ló débẹ̀. Ṣé ẹ rí páálí ṣúgà tá a mọ̀ sí St. Louis yìí? Ẹ̀yin ẹ lọ wá òróró, ẹ da òróró sínú páálí St. Louis yìí. Tẹ́ ẹ bá da òróró sí tó òróró ti wà ńbẹ̀, ẹ̀yin ẹ gbé e sórí iná. Bẹ́ẹ̀ bá wá gbé e sórí iná, ẹ tanná sí i. Ẹ lè wá mú bí ẹyin ìbílẹ̀ tàbí ẹyin àgíríkì, ẹ̀yin ẹ fọ́ sí i. Títí ẹyin yóò fi jiná, páálí ṣúgà yóò ní jó. Bẹ́ẹ̀ ni. Ẹ lè dánwò lóbìyọ̀ ọ̀kẹ́rẹ́. Bẹ́ẹ̀ ni. Àwọn sáyẹ̀nsì Yorùbá tọ́wọ́n bàbá ṣe kíni, tọ́wọ́n bàbá máa ń lò láyé àtijọ́ nù, kì í ṣoògùn. Ògùn kọ́. Àwọn tá a máa ń pè ní ìwádìí tọ́wọ́n bàbá ṣe kíni tí wọ́n ń ṣe ni. Páálí ṣúgà yìí, bẹ́ẹ̀ bá fẹ́ kọ̀ǹfàmù ẹ̀ gan tóníke, ẹ̀yin ẹ bu ike, ẹ mú ike tó ń ṣe kíni tá à ń lò yìí, ẹ bomi sí i. Bẹ́ẹ̀ bá bomi sí i, kẹ́ ẹ gbé e sórí iná, kẹ́ ẹ ṣáná sí i. Ike yóò ní ṣe kíni, kò ní mì débi pé omi yóò jó. Bẹ́ẹ̀ ni. Sáyẹ̀nsì Yorùbá ni, iṣẹ́ ìwádìí ló débẹ̀. Ẹ lọ ṣe kíni, kẹ́ ẹ lọ try ẹ wò. Èmi ni mo sọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí n tún mú ìkan wá fún yín gẹ́gẹ́ bí apá kejì. Ó tún ní kan náà tá a máa ń pè, ó ní kíní kan tá a máa ń pè ní fùrùfúrù àgbàdo. Fùrùfúrù àgbàdo yìí, ó jẹ́ àwọn kan máa ń pè ní aṣọ àgbàdo. Aṣọ tá a máa ń ya lára àgbàdo o. Tẹ́ ẹ bá ya, ẹ lè fi ṣe kíni, a tún lè fòun náà dáná tá a lè fi sebẹ̀ tí ò dẹ̀ ní jó títí ẹ fi sebẹ̀ ò tán. Fùrùfúrù àgbàdo yà yín lẹ́nu àbí? Ẹ lọ dán wò. Ṣé ẹ rí fùrùfúrù àgbàdo yìí? Bẹ́ẹ̀ bá ti yá, kẹ́yìn gbé e sórí iná. Kẹ́ ẹ wá ewé kan tó ń pè ní ewé ẹ̀yìn olóbe. Ewé ẹ̀yìn olóbe yìí, ẹ̀yin ẹ fi sínú fùrùfúrù àgbàdo yìí, kẹ́ ẹ wá gbé kaná. Bó bá wùn yín ẹ fata sí, bó bá wùn yín ẹ fepo sí, bó bá wùn yín ẹ lè fi iyọ̀ sí. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ bá wá gbé sórí iná, kò ní ṣe kíni, kò ní jó láìka àfàtà. Nǹkan kò ní jó lára fùrùfúrù àgbàdo yìí títí ẹ fi ṣe ohun tẹ́ ń sè tán. Ẹ lọ yẹ̀ wò, kẹ́ ẹ lọ gbé yẹ̀ wò. Onírọ́ yóò sọ pé ẹlẹ́rìí òun ń bẹ lọ́rùn. Ẹ lè gbìyànjú ẹ̀ wò, kẹ́ ẹ wá fún wa lábọ̀. A máa mú àwọn oríṣiríṣi ọgbọ́n àgbà, ìwé sáyẹ̀nsì Yorùbá yìí, a máa mú wá fún yín lẹ́kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ ni. Ǹjẹ́ ẹ mọ̀ wípé ọgbọ́n kan wà tọ́wọn bàbá wa máa ń dá láyé àtijọ́ tó jẹ́ pé gbogbo wa nígbàgbọ́ pé bí ẹ̀dá bá kú, bá a bá sin tàbí ẹ̀dìyẹ kú tá a filẹ̀, gbogbo wa nígbàgbọ́ pé yóò jẹrà. Bẹ́ẹ̀ ni. Ìgbàgbọ́ wa ni pé ó máa jẹrà. Àmọ́ tẹ́ ẹ bá wá mú ejò, tẹ́ ẹ pa ejò yìí
tí ẹ bá fẹ́ jẹ́ kó jẹrà kí nǹkan kan ṣe ejò yìí, kò bá jẹ́ pé ó yẹ̀ náà ni, tẹ́ ẹ bá sọ ejò yìí sínú ìgò, tẹ́ ẹ sọ sínú ìgò, tẹ́ ẹ bá rọ ọtí sí, ọtí Yorùbá, ọtí ìṣẹ̀báyé bẹ́ ẹ bá rọ sí, kó lo ọdún 10 nínú ìgò yìí, kò ní jẹrà, bẹ́ẹ̀ ni kò ní ṣe kíni, kò ní rùn. Ẹ máa rí bẹ́ẹ̀ bá dọ̀dọ̀ wọn àgbàlagbà, ẹ máa rí àwọn nǹkan àpẹẹrẹ bẹ́ẹ̀ pé ẹ ń rí ejò nínú ìgò. Ìmíì lè ti wà tó dé pé ó lè ti lo ọdún 5, ọdún 10, 20 ọdún. Níwọ̀n ìgbà tó bá ń bẹ nínú ìgò tí ọtí sì ń bẹ lórí rẹ̀, kò ní jẹrà, bẹ́ẹ̀ ni kò sì ní rùn. Àwẹ̀ ò sì ní yí padà, yóò máa dán síbẹ̀ ni. Ọgbọ́n Yorùbá ni o, sáyẹ́ǹsì Yorùbá ni o, kí ẹ bá mọ̀ pé àwọn bàbá wa ṣe kíni, wọ́n ń ṣe ìwádìí lóríṣiríṣi lórí gbogbo nǹkan tí Yorùbá gbé dání. Yorùbá ò kú ní parẹ́, bẹ́ẹ̀ ni Yorùbá ò ní parun. Ẹ jẹ́ kí n tún fún wa ní ìmíì sí i. Ǹjẹ́ mọ̀ wípé ọṣẹ kan wà tó lè pa ẹdìyẹ? Ṣé ẹ ti gbọ́ rí pé ọṣẹ kan wà tó lè pa ẹdìyẹ? Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ìmọ̀ ìjìnlẹ̀ àwọn bàbá wa wà tí ó ṣe kíni, tí ó máa yà lẹ́nu, tí ó yà lẹ́nu pé áwù, ǹjẹ́ ó lè ṣẹlẹ̀ bí? Ó yẹ láti kí àwọn bàbá wa wọ̀nyí pé wọ́n kú iṣẹ́ ìmọ̀ ìjìnlẹ̀, wọ́n kú iṣẹ́ ìmọ̀ ìjìnlẹ̀. Lásán ni ohun tí tá a fẹnu lẹ̀ yìí, kì í ṣe òògùn rárá. Ewé èsìn funfun, ẹ bá mi wá ewé èsìn funfun, kì í ṣe òògùn o, sáyẹ́ǹsì Yorùbá ni. Ẹ wá ewé èsìn funfun, ewé yìí ẹ bá mi wá, yóò á pọ̀ díẹ̀, á wá kó sínú odó. Lẹ́yìn ìgbà tí a bá gún tán, a ó fi òrí díẹ̀ pò, òrí díẹ̀ la máa fi po kíní yìí. Tá bá ti wá fi òrí díẹ̀ pò, kí ẹ wá fi ọṣẹ dúdú kẹ́ ẹ fi kó. Ewé èsìn funfun yìí, ẹ fi òrí díẹ̀, tẹ́ bá ti gún tán, ẹ wá fi òrí díẹ̀ ẹ fi kó. Ẹ wá mú ọṣẹ dúdú, ẹ fi kó òrí àti ewé èsìn funfun yìí, ẹ wá fi kó. Bí ẹ bá wá ṣe tán, kí ẹ kó sínú igbá kan tí wọ́n ń pè ní igbá oníkòkò. Onígbá kan tá à ń pè ní, táwọn Yorùbá bá ń pè ní igbá oníkòkò. Bẹ́ẹ̀ bá wá ṣe tán, ẹ kó sínú igbá oníkòkò. Ẹ lè dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́. Ẹ lè dánwò tó bá ti wá ṣe tán, tó bá di ọjọ́ kejì, tó bá di bí ọjọ́ kejì lọ, bí ẹ bá fẹ́ fi ọmọ rí dé igbá yìí, ẹ wá àkùkọ adìyẹ tàbí abo adìyẹ, ẹ forí rẹ̀ kan igbá náà. Tẹ́ ẹ bá fi orí adìyẹ yìí kan igbá yìí, adìyẹ yóò nílò ju ìṣẹ́jú 5 lọ tí ó fi jáde láyé. Kò ń ṣoògùn o, sáyẹ́ǹsì Yorùbá àwọn bàbá wa ni. Àmọ́ tọ́wà ń tà ń sìn, bọ́ bá ṣe ń ṣojú èèyàn, ògùn lẹ máa rò bí, ẹ máa ní bàbá yìí ná ògùn àìmọye. Ẹ máa gbọ́ tó bá mú ẹ̀dìyẹ wá, tó bá fi kan kínní yìí, ẹ̀jẹ̀ ẹ̀ máa gbẹ, ó máa kú. Lóòótọ́ ó máa kú. Sáyẹ́ǹsì Yorùbá ni. Nǹkan tèmi sọ yìí, ẹ lọ kọ̀ǹfàmù ẹ̀ wò, kẹ́ ẹ wá ṣe bí mo ṣe ní ẹ ṣe yìí. Kẹ́ ẹ kó kínní yìí, kẹ́ ẹ wá kó gbogbo ẹ̀. Ewé èsìn funfun, ẹ fi òrí pò ó, kẹ́ ẹ wá mọ́ṣẹ dúdú, kẹ́ ẹ fi kó pọ̀, kẹ́ ẹ wá kó sínú igbá tí wọ́n ń pè ní igbá oníkòkò. Bẹ́ẹ̀ bá ti wá kó sínú ẹ̀, ẹ̀yin ẹ ṣe kíni, kẹ́ ẹ tó dé, ẹ̀yin mẹ́dìyẹ, akọ ẹdìyẹ tàbí abo ẹdìyẹ, ẹ fi orí ẹ̀ kan igbá yìí. Láàárín ìṣẹ́jú 5, ẹdìyẹ yìí máa ṣe kíni, yóò jáde láyé. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba mi Èdùmàrè.
à ń tú àwọn nǹkan kan tó jẹ́ pé àwọn èèyàn ń lò láti fi máa gbá àwọn èèyàn. A tún jẹ́ káwọn èèyàn tún máa mọ̀ wípé Yorùbá ní ìmọ̀ ìjìnlẹ̀, Yorùbá ti ń lo sáyẹ̀nsì, Yorùbá ti ń ṣe nǹkan kó tó mú nǹkan dé. Bẹ́ẹ̀ ni ọgbọ́n ti wà nínú àwọn bàbá wa kí wọ́n tó ṣe kíni, kí wọ́n tó máa kó àwọn oríṣiríṣi nǹkan wọ ọ̀dọ̀ wa. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ n tún fún wa ní ọgbọ́n àgbà kan tí wọ́n ń pè ní ọgbọ́n oní bléèdì jíjẹ. Ọgbọ́n jíjẹ bléèdì, ẹ jẹ́ n kọ́ wa díẹ̀. Ọgbọ́n àwọn baba ńlá wa yìí làwọn ọ̀gbẹ̀rì kan sọ di èyí tí wọ́n fi ń tajà nínú mọ́tò káàkiri. Wọ́n á sọ bléèdì sínú wọ́n á sọ bléèdì sẹ́nu wọn, wọ́n á máa jẹ́ bí ẹni jẹṣu. Lóòótọ́ ni bẹ́ẹ̀, ṣùgbọ́n ògùn lẹ́lòmíì ń pè é, bẹ́ẹ̀ kì í ṣògùn. Sáyẹ̀nsì Yorùbá ni. Bẹ́ẹ̀ ni sáyẹ̀nsì Yorùbá ni. Ṣé ẹ rí kíní yìí? Àwọn kan ti lò ó tó fi máa fi ń pidán. Ẹni tó bá sọ pé bẹ́ẹ̀ kọ́ ó lè confirm ẹ̀ wò, ó lè ṣe é. Bẹ́ẹ̀ ni ó lè ṣe o. Ewé kan wà tí wọ́n ẹ̀mí pátápátá. Ṣé ẹ rí iṣẹ́ bléèdì jíjẹ yìí? Ó ti di ohun tí àwọn èèyàn ń sọ di jẹunjẹun, torí pé tó bá ti wà lójú iṣẹ́ tàbí ó wà ń gbòòrò, wọ́n á mú bléèdì, wọ́n á ṣe kíni, wọ́n á rún jẹ. Wọ́n á ní oògùn rèé, oògùn pọ̀. Nǹkan tí wọ́n gan lè ṣe fúnra rẹ ni. Ṣé ẹ rí eré tá a pè ní ewé akíka yìí? Ewé akíka tàbí àwọn kan máa pè ní ewé ìyeyè. Bó o bá lè ja kó pọ̀ dáadáa, tó bá ja tó pọ̀ dáadáa, ó wàá jó papọ̀ mọ́ atare odindi kan. Bó o bá ti jó pẹ̀lú atare odindi kan, wàá lọ̀ ọ́ á kúnná. Tó o bá ti lọ̀ tó kúnná dáadáa, béèyàn bá fi bléèdì ṣèṣì bu ẹbu yìí, tó o bá ti lè fi bù ú, bléèdì náà yóò domi ni. Àṣẹ Olódùmarè ọba mi Èdùmàrè ni. Sáyẹ̀nsì Yorùbá ni. Dán wò. Eléyìí ò ń ṣoògùn pé lágbájá ló fẹ́ ṣoògùn fún ẹ kíní kan. Nǹkan tí wọ́n gan lè gbìyànjú ẹ̀ wò ni. Àmọ́ àwọn kan ti sọ di jẹunjẹun, tó jẹ́ pé ó ti fi ń kó àwọn èèyàn lọ́bẹ̀ jẹ. Ìwọ lọ confirm ẹ̀ wò kó wá fún mi lábọ̀. Ẹ jẹ́ kí n wá nǹkan kan tá a tún lè fún wa. Ǹjẹ́ o mọ̀ pé màrìwò tá à ń wò yìí, màrìwò ọ̀pẹ, nǹkan kan wà nínú màrìwò ọ̀pẹ tó jẹ́ pé a mọ̀. Bẹ́ẹ̀ bá gbómi kaná, tómi òun gbóná tó ń wó ṣùkùṣùkùṣùkùṣùkù, ẹ lọ bá mi wá màrìwò ọ̀pẹ, ẹ já. Bẹ́ẹ̀ bá já màrìwò ọ̀pẹ yìí, kẹ́ ẹ já kó ṣù dáadáa bí ìgbálẹ̀. Tẹ́ ẹ bá tì bọnú omi tó gbóná yìí, bẹ́ẹ̀ bá ń wọn séèyàn lára, kàkà kó gbóná, tútù bí ó ṣe kíni ni ó tútù lára onítọ̀hún. Àṣẹ Ọlọ́run ọba mi Èdùmàrè ni. Ṣé mọ̀ pé bá a bá mú ìgbálẹ̀ ń sìn, bá a bá sọ sínú omi gbóná, bá a bá tì í bọ̀ tá a wọ́n síyàn lára, ó gbọ́dọ̀ gbóná. Ẹ mọ̀ pé omi gbóná ló wọ́n sí yín lára. Àmọ́ bẹ́ẹ̀ bá mú màrìwò ọ̀pẹ, tẹ́ ẹ já, tẹ́ ẹ tì bọ omi tó gbóná dáadáa tó hó, bẹ́ẹ̀ bá wà fàyè, tẹ́ ẹ bá wọ́n síyàn lára, yóò tutù ní bí omi inú àmù. Bẹ́ẹ̀ ni ẹ lọ gbìyànjú ẹ̀ wò. Mr Mighty lórúkọ tèmi jẹ́, Dákútì ò ṣeé jí gbé. Èyí tá a tún wá fún yín ní àṣálẹ́ ìlélẹ́yìí nípa abala sáyẹ̀nsì Yorùbá tí a máa ń mú wá láti jẹ́ káwọn èèyàn mọ nǹkan tó pè ní sáyẹ̀nsì Yorùbá àti àwọn nǹkan kan tó jẹ́ pé ẹ lè ti rírí
tí ó dàbí pé lágbájá olóògùn ni tàmẹ̀dù olóògùn ni tó jẹ́ pé ó ti fi gbá àwọn ẹlòmíì tó jẹ́ pé tẹ́ ẹ bá ṣe é fún ara yín bí ó ṣe máa rí náà nu torí pé ìmọ̀ ìjìnlẹ̀ wọn bàbá Yékini ló débẹ̀. ọpẹ́ pàtàkì lọ́wọ́ bàbá wa Adégbóyèga ọmọ ọ̀dọ̀ àgbà Mọ̀rúùfù Adégbóyèga ọmọ ọ̀dọ̀ àgbà eégún tí ń gbénu rédíò ọ̀dún yọ̀mùyọ̀mù bàbá wa kẹ́ẹ̀pẹ́ ò ọpẹ́ pàtàkì lọ́wọ́ wọn. àwọn ọlọ́ṣe alákòóso tó ṣe alákòójọpọ̀ àwọn sáyẹ̀nsì Yorùbá yìí bẹ́ẹ̀ bá fẹ́ ìwé ẹ̀ wà ní títà ó pọ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ ni lówó tí ò ga ni lára péré ìwé ẹ̀ ṣe kíni ó wà bẹ́ẹ̀ fẹ́ PDF ẹ̀ ó wà sáyẹ̀nsì Yorùbá ó wà bẹ́ẹ̀ fẹ́ kọ́ fún yín ní ìwé ẹ̀ náà ni ẹ lọ gbà lọ́wọ́ wọn ní owó tí ò wọ́n 5,000 ni wọ́n ń tà 5,000 péré òun ni wọ́n ń tà. èmi máa fi yín ṣe lọ lórí ètò abala ti sáyẹ̀nsì Yorùbá lóhun tí Yorùbá gbé dání lóhun tí àwọn ọmọ Yorùbá táyé kíni tí àwọn bàbá ti ṣe kíni tó ti ṣe ìwádìí lórí àmọ́ táwa èwe ìsìn yìí tá àti ẹ̀yà bẹ̀ tá wá wò pé gbogbo nǹkan oògùn ni bẹ́ẹ̀ kọ́ ò ìmọ̀ ìjìnlẹ̀ wọn bàbá wa ni o sáyẹ̀nsì Yorùbá gbogbo wa orí wo ò ní burú o bí egun tó ń léwèrè ayé wo òkú ní bàjẹ́ àníróhun gbé sọnù bí ò ṣe bí ọmọ. Mr Mighty ló ń kí n wípé ẹ jẹ́ ká ṣe kíni ká ṣayé eré o Olúgbọ́n ṣayé eré Àrẹ̀sà ṣayé eré bó o bá ṣe ṣayé tiẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ tó ń bọ̀ lẹ́yìn má ṣe kíni ni wọ́n máa sọ nípa ẹ̀ èyí tá a rí lónìí là ń sọ èyí tọ́wọn tó ń bọ̀ tó bá rí lọ́wọ́ náà ó ròyìn ó dìgbà kan náà ire o.